ìmọ̀ràn tá a fẹ́ mú wá lórí fatwa oríṣiríṣi àtàwọn nǹkan míì tí ó jẹ́ ọ̀rọ̀ ìsọkúsọ èyí tá à ń gbọ́ tí ń da àwọn èèyàn láàmú ń dorí rú wóróworó oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Kò sí bá a ṣe ní rírìkúrì láwa mùsùlùmí ilẹ̀ káàárọ̀ oòjíire nínú Islam wa tá à ń ṣe, kò sí bá a ṣe ní gbọ́gbọ́kúgbọ̀, kò sí ní tó bá ti lè jẹ́ pé ọgbà sílẹ̀ fún ẹnikẹ́ni oríṣiríṣi ẹran ní ọ̀wọ́nú ọgbà tá a bá ti tì oko tá a bá ti fọgbà sí àbá afọgbà sí àwa sí ẹnu ọ̀nà lẹ̀ àwa náà ti expect pé kóríṣiríṣi nǹkan kó wá jẹ oko wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìsọkúsọ tá à ń gbọ́ yìí bí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ṣe rí a pín sí ọ̀nà mẹ́ta ìpele ẹ̀sìn, ìpele ìgbìyànjú ẹ̀sìn ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà alákọ̀ọ́kọ́ náà nígbà tá a bá wà ní jàmá tí a kó àjọ tí a ń bá wa sọ̀rọ̀ kíyèsí gbà yẹn ìgbà tí a ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run yẹn ẹ rí i pé gbogbo wa ipò tá a wà ní pé ká máa gbọ́ tọ́ra àmọ́ àti ìnímọ̀ ní tá a fẹ́ mọ̀ tá a fi ṣẹ̀sìn là ń gbọ́ yẹn. Ìpele alákọ̀ọ́kọ́ nù léyìí tó yẹ kó sì ṣẹlẹ̀ lójú ayé Ànábì wa Muhammad sallam. Ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run ọba ránṣẹ́ àwọn alákọ̀ọ́kọ́ tí ń gbọ́rọ̀ yẹn ipò táwọn wà ní ipò ẹni tí ń gbọ́rọ̀ àwọn gbọ́ tí ì lè deliver wọn ò tí ì ṣe fiṣẹ́ rán bí kò sí pé kọ́ gbọ́n tí wọ́n ó ṣe kíni tí wọ́n ó ṣe táwọn bá sì fẹ́ jíṣẹ́ Ọlọ́run táwọn fẹ́ máa sọ̀rọ̀ kọ́ gbọ́n tẹ́ ẹ̀ máa sọ. So moderator coordinator mọ̀rọ́bì tí Ànábì Muhammad sallam ó dẹ̀ ń bẹ láàrin wọn. So táwọn bá yọ̀ǹda fún ọ nígbà yẹn pé ẹnu tẹ́ ẹnìkọ̀ọ̀kan yín bá ń gbọ́ ẹ máa sọ bálẹ̀gò á ní ẹ̀sọ́ tí n bá ń sọ wàlẹ̀ ọ̀háyà bó ṣe àyà kan tí wọ́n bá sì sọ nígbà yẹn ẹni tó correct wọn tí ó ní bó ṣe sọ̀hún òwò sí kíni kò rí bẹ́ẹ̀ ọ wà ń bẹ. Nígbà tí ká tó develop sí tí level àwọn ọmọ kọjá pé wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ ni wọn àti ilé sọ̀rọ̀ tẹ́ bá ní kí mùsùlùmí everybody wá sọ̀rọ̀ kó máa jíṣẹ́ kó máa bá gbogbo èèyàn sọ̀rọ̀ tó wá lè máa gún gbogbo apé sí gbogbo alẹ́ máa sọ̀rọ̀ tó gbogbo alẹ́ máa báyà sọ̀rọ̀ kọ́dẹ́ ṣe bí Ànábì àṣà sọ pé bó ṣe àyà kan tó bá ti mọ̀ ó lè fi jíṣẹ́ Ọlọ́run sẹ́mi pé nígbà yẹn a sì ní coordinator a ní moderator a ní mọ̀rọ́bì olùkọ́ni ẹni tó máa guide wa tó pé nítorí a máa sọ yẹn tá a bá sọ́dà ó lè correct ẹ̀ bá a bá sọ́dà ó lè correct ẹ̀. Ìkejì gbogbo ẹni tí wọ́n máa sọ̀rọ̀ yìí wọn ò yé máa wà lé kéwù ìmáà táwọn ẹbí ń bá sọ̀rọ̀ náà ni ó ní gbogbo tẹ́ ẹ bá ń gbọ́ ẹ máa sọ àwọn náà sì wà nílé ẹ̀kọ́. So nípa bẹ́ẹ̀ lẹ́fù aláwọ̀kọ́ yìí ìran tá a máa rí bẹ̀rẹ̀ pé ẹ farabalẹ̀ ní kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ná ìran alákọ̀ọ́kọ́ àná lẹ́fù aláwọ̀kọ́ láàrin jàmá mùsùlùmí nù. So aṣáájú ẹ̀dá only one ustaz only one teacher and then the only one person tó yẹ pé ó lè ṣe kí ni ó lè correct ní tá a bá sọ ó lè guide wa through ó lè yọ ń bẹ̀ ó lè fi kún ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ètò ní. So tó bá ní kí ẹnìkan gbogbo ká máa sọ̀rọ̀ àkọ́kọ́ àwọn ilé ẹ̀kọ́ ẹ̀kejì á ní olùkọ́ni. So ìgbà tí nǹkan tó dàgbà sókè gan yàtọ̀ sánà bí àwọn ká tó wà tó pé wọ́n tún lè correct yẹn lápòjú nìsín níbi ọ̀rọ̀ ìtìkáf ọ̀kan náà sàhábà wọ́n fẹ́ sì gbọ́yé ẹ̀sìnlẹ̀ ìwòsàn wọ́n fẹ́ sì gbọ́yé bóyá ìtìkáf yẹn kò lè kọjá mọ́sáàsì ànábì mọ́sáàsì kàbà àti mọ́sáàsì aksọ́ lẹ́tọ̀ Ibn Mas'ud ìdòwò lọ́gbọ̀ tó ń ṣe mistake dálé ẹnu ẹ ibi wọ́n tún junior student ní ọ lọ́dọ̀ ànábì síyàwá kò ṣe bó kìí sí bó ṣe rí nù gbogbo mọ́sáàsì wọn ti ń kírun jàmá kò ṣe ibi kankan tí wọn ò ti lè ṣe kíni tí wọn ò ti lè kírun. So lásìkò wọn gangan wọn tún láwọn senior ọ̀tẹ̀ lè kọ́ wọ́n sì máa ń gbọ́ sára wọn lẹ́nu. So yẹ́ yàtọ̀ sílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ẹ̀dùn problem ta ni because lẹ́fù Islam lẹ̀ Yorùbá kọ̀kọ́já lẹ́fù listener lọ jama mùsùlùmí lásán lẹ́fù jama lásán la wà but problem jama yẹn ni pé no teacher no moderator no kò sí mọ̀rọ́bì gidi kan tí ń rí wa everybody kan sọ̀rọ̀ àwọn tó tún jáfa gan tán jáfa àwọn gan bẹ́ẹ̀ bá kún ọjọ́ wọ́n mọ̀ takora wọn ni àwọn tí wọ́n ní takora wọn àmọ̀kọ́ yẹ káwọn owó organize ara wọn
káwọn ò dúró lọ́tọ̀ ẹni wọ́n bá nílò àkáyè yóò máa rí pé àwọn tí ẹnu tàwọn kó o lórí ìsìn àwọn afáwà tó jẹ́ àfáà alùsọ́nà tí wọ́n dúró lọ́tọ̀ tó ń léètò táwọn náà sì bára wọn ṣe lọ́nà ìfẹ́ àníyàn tó dáa tí wọ́n sì ṣe dáadáa bó ṣe kún ó ṣe wọ́n máa dìvítì àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ àwọn ọlọ́pọlọ wọ́n padà máa rí àwọn àfáà wọn yẹn pé àwọn àfáà yìí ó ní táwọn bá sọ lọ́sàbà máa ń kọ̀rẹ́ẹ̀tì ẹnu wọn sì máa ń kò wọ́n padà rọ́pọ̀ àwọn sọ̀kúsọ yẹn ó yẹ káwọn òfin hàn lẹ̀ táwọn máa gbọ́rọ̀ wọn mọ́ ìyẹn ní ìmọ̀ràn táwọn mú wáyé pé ẹ̀yin tẹ́ jẹ́ yẹn àfáà wa gbogbo ẹ̀yin sọ̀yẹ́hùn kìrọ̀m tẹ̀já lùsùnà ìfúnbọ́ jẹ́ nu súfì tó jẹ́ pé súfì tó jẹ́ pé tẹ́ bá ti mẹ́rìí wá òṣètán súfì onímímọ̀ ẹ̀yin náà jókòó ẹ kóra yín jọ kì í sígbà tí gọ́ọ̀mẹ̀ntì bá tó fún yín ní authority pé kí Darul Ifta kan wà ẹni dá Darul Ifta yẹn lẹ̀ lọ́dọ̀ yín kẹ́ dá Majlisul Ulama yẹn lẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ kẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́yìn gẹ́gẹ́ bá ti unite lọ́dọ̀ ara yín àti rí ojú ibì kan tá a ti lè fọkànbalẹ̀ sí pé tá a bá gbọ́n bí yìí ó wà òkè ní lẹ́fù tá a wà yìí náà ni o tó ní mo fẹ́ ká gbọ́ yé dáadáa pé lẹ́fù mẹ́ta làlùwù mọ̀ ní o a ní lẹ́fù jama ni pé bá a ṣe kóra wa jọ tá a ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ àwọn jama yẹn ti ń kó jọ lọ́dọ̀ ẹni tí ń kọ́ wọn so bí àwọn èèyàn alákọ̀ọ́kọ́ náà ṣe kó jọ lọ́dọ̀ olùkọ́ni àkọ́kọ́ ti ṣe ànábì Muhammad salam lẹ́fù kejì náà ni lẹ́fù Madina lẹ́fù umma lẹ́fù Madina lẹ́fù umma torí tí wọ́n ń pè ní umma ó ní nǹkan mẹ́ta ó gbọ́dọ̀ ní ìdarí tí ó ń lìdí rẹ̀ bọ̀ nígbà tó kọ́ jẹ́ jàmá tó lìdí rẹ̀ di lẹ́fù yẹn tó sì fẹ́ lìdí rẹ̀ lọ lẹ́fù ẹlẹ́ẹ̀kẹta ìdarí ó gbọ́dọ̀ jẹ́ ìdarí kẹta pé ẹ̀yọ̀kan ní ọ̀fọ̀ ọmú ẹgbẹ́ nìyẹn ó gbọ́dọ̀ jẹ́ ìdarí tó pé òun ní ń rè wọ́n bọ̀ òun lọ mọ ibi tó rè wọ́n dé òun ló sì tún mọ ibi tí ń rè wọ́n lọ gẹ́gẹ́ bí tànàbí wa Muhammad sallam ìyẹn ni pé adarí tó yẹ pé ìmọ̀ tí ń bẹ lọ́pọlọ rẹ̀ ọkọ̀ fà mẹ́tẹ̀ẹ̀ta ó lè kó èèyàn jọ ó lè rè wọ́n tí ó sọ wọ́n di wúmà tó bá sọ wọ́n di wúmà tó yóò àṣètò ìmáàmà minal jama ilal umma wa ilal imama àbí ìmáàrà ìláàfà mẹ́ẹ̀ta tó jẹ́ lẹ́fù àlùwúmọ̀ nìyẹn tí ò rújú so gẹ́gẹ́ bí nígbàgbọ́ àwọn àdírẹ́sì mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn àdírẹ́sì gbogbo ilẹ̀ Yorùbá àwọn àdírẹ́sì lọ́jà báyìí sọ báwọn wípé ọ̀nà mẹ́ta la pín jàmá mùsùlùmí tó bá ti kó jọba ṣe wáyé ọ̀nà mẹ́ta ni ọ̀nà aláwọ̀kọ́ wọn làwọn tó pé wọ́n rí èèyàn máa bá wọn sọ̀rọ̀ àti olùbánisọ̀rọ̀ tó rí èèyàn máa gbọ́ adarí amir imam ẹgẹ́rẹ́sìn so ó sì lè jẹ́ pé àwọn adarí yẹn ó lè jẹ́ bí irú èèyàn àfáà wà nílẹ̀ Yorùbá yìí náà tẹ́ ẹ bá unite tẹ́ ẹ wá ń sọ ọ̀rọ̀ tó complete tẹ́ ẹ sì mọ ibi tẹ́ ẹ move wa lọ tọ́jú ti tànábì wa Muhammad salam so irú ìdarí yẹn náà ọ̀sán kọ̀ọ̀kan kọ̀dá tó ustaziya ni ìdarí yẹn ni wọ́n pè ní kìyàdà àsúrọ̀ àwọn kìyàdà àlìjàmá yẹn ni pé káwọn àfáà kóra wọn jọ àbáwọn èèyàn kankan kóra wọn jọ wọ́n á jẹ́ institution tí ń darí ìlú wọ́n á lè yan chairman kan láàrin wọn o ibẹ̀ yẹn wọ́n máa pè ní kìyàdà tó sùrọ̀ torí pé ẹnìkan ò lè dá sẹ́pá ń bẹ̀ yẹn ẹnìkan kèsì sí ustaz ẹnìkan ẹnìkan ìsáfà ẹnìkan gbogbo yín lẹ́jọ́ jáfa ẹnìkan èso lórí ẹnìkan gbogbo yín lẹ́jọ́ jó lórí ṣùgbọ́n ẹ mú ẹnìkan kalẹ̀ pé chairman jókòó wa rí o òun náà ń darí gbogbo àwọn èèyàn institution yẹn á máa pè ní institution sùrọ̀ institution but institution míì tó lè darí wa wọn náà ní tá a bá rà àfáà tó tọ́nà rìn ẹgbẹ́ ní sèta rí dáyà tó tó ọ̀nà rìn tó lè darí wa from this lower level ìyẹn ni pé kó kó àjọ kó bá sọ̀rọ̀ level bá ṣe wà kó dẹ̀ move wa lọ sí high level kó dẹ̀ tún mú wa sọ lọ pé third level ẹgbẹ́ ní sè so ìyẹn ló dáa jù ìyẹn ni ustaziya ìyẹn ni wọ́n pè ní ustaziya ìyẹn ni teacher institution ẹgbẹ́ ní sè ìyẹn ni pé olùkọ́ni ẹyọ kan ṣoṣo bíi ànábì wa Muhammad ìyẹn sábà máa ń wáyé pẹ̀lú àwọn tó jẹ́ mujaddidun tí ìròrí wọn kún òrùyà wọn kún mùhímà wọn kún ní tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ bú ìdí wúmà ni ẹgẹ́ ní sẹ́ ìyẹn ọlọ́run ní máa pìkì irú wọn ní máa lò wọn ẹyọ kan náà wọ́n sì máa jẹ́ ẹgẹ́ ní sẹ́ so tí gbogbo èèyàn àkójọ pẹ̀lú wọn tá a bá rí irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ṣe irú dáwà ńlẹ̀ Yorùbá àlè gbogbo àwa tá a nílà kẹta ní ẹ̀wá dáa tá a bá ti jọyìn rẹ̀ á ṣàṣeyọrí gbogbo Yorùbá ó jẹyọ kan òun ló sì dáa jù
tó ló easy láti move wa kúrò level kan lọ sí level kejì lọ sí level kọta. Sometimes èyí tó jẹ́ súra institution yẹn ìyẹn ni pé súra leadership ẹgbẹ́ ìṣe ìyẹn kì í sábà rọrùn pé wọ́n lè tún jà kan fọ́nká ẹgbẹ́ ìṣe ṣùgbọ́n níbi tó yẹ pé àwọn followers ohun kan náà ni wọ́n ń gbọ́ so idea wọn náà máa jẹ́ one idea ètò wọn náà máa jẹ́ one kíni organization ibẹ̀ yẹn unity rẹ̀ máa ń le ìyẹn ó lè wọ́ gbogbo ilẹ̀ Yorùbá ó lè wọ́ rẹ̀ ìṣẹ́ṣẹ́ táwọn onílàákàyè àtàwọn wíìzù tí wọ́n ní tòmọ̀tán bá jọ rẹ̀ that is ustaziya wàhùn náà ka sóòrọ̀ kìyàdàtú sóòrọ̀ ìyẹn ni pé ìtàn pé ní ìsìnkú ẹ̀yà àfáwà ẹ̀kúra yín jọ ẹgbẹ́ náà ṣe tẹ́bá kúra yín jọ tán tẹ́fẹ́ ní kò tẹ́ẹ̀dẹ̀ organize ara yín ẹ̀mẹ́nìkan nù yín kẹfì ṣe chairman kìyàdà sóòrọ̀ ni ẹgbẹ́ náà ṣe so bẹ̀tú náà lè wọlé Yorùbá rìn tọ́ra àǹfààní tó ṣe yóò ṣe kí ni ọ̀pọ̀ ọwọ́ àlè mọ́ lè wọ́ wa dáhùn level kan nítorí bí irú eré àtàwà bó ṣe rí oríṣiríṣi ọ̀tá la ní oríṣiríṣi àwọn èèyàn náà la ní again tó ń challenge wa we have international challenges we have local one again we have Christianization tó fẹ́ àtúnrí tribalism náà tó náà even àwọn Zionists they are working there again so níbẹ̀ yẹn we need only one man to lè face irú challenges rẹ̀ ibi tí súrọ́ tí wọ́n ń work wọn náà níbi irú àwọn Saudi Arabia bí tẹ́ pé àkọsọ́tà kan tó lọ títí rẹ̀ súrọ́ leadership lè ṣe kí ni o lè work ń bẹ against ṣùgbọ́n níbi irú bí àti pé bẹ́sẹ̀ ìjà gbọ́dọ̀ borí agabọ́lọ̀ ṣe máa ń ṣe o ustazia ni wọ́n sábà kí ni wọ́n sábà rọrùn ṣùgbọ́n ìta bá rí káàrí ilẹ̀ Yorùbá we still need it I need it ẹ jẹ́ ká organize ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tọ́jọ́ level àlùmọ̀ ni ẹlẹ́ẹ̀kejì tọ́jọ́ level àlùmọ̀ ni pé kí wọ́n move wa from listeners àkàngbọ́n ní báyìí káàkiri kan wá jìnnà so tá bá ti jìnnà tá a di professionals from listeners group kọ́ lọ professional kí ni o groups so ìyẹn ni pé káwọn mùsùlùmí á gbádùn wọn gbádùn lẹ́yìn báyìí o because over 90% lẹ́yìn báyìí sì ní èdè kan bá sọ̀rọ̀ kan kọ́ lọ kẹ́kọ̀ọ́ kọ́ lọ lágbọ̀ọ́yé so ibi tá a bá ti rí over 90% 10% ò lè wọ́ wọn a ní ìdí kí òǹkà wọn tí ó da ó tún gbé pẹ́ẹ́lí sí kódà tó bá di 20% hope level nù hope level nù tó yẹ pé 10% la bá rí tó gbádùn ẹrù nù hamlin wọn ní ẹrù ń bẹ lórí yín àwọn 10% lọ gbàgbọ́ yín tá a bá rí 20 á ní hamalon ìyẹn ni pé hope sí wà pé 20% ó lè dé 20% ó lè move forward háàfù tàbí ntọ́ra kọjá háàfù òní leading ìyẹn ni pé àwọn tó gbádùn wọ́n ti tó lájà aráàlú àbí wọ́n ti ra gbé pẹ́lú ju ìlàjì lọ so àwọn tó gbádùn yẹn wọ́n lè lead tọ́lẹ̀ tó gbádùn ẹ̀ lè fi wúyẹ̀ àwọn tó sì kéde tí ọ̀gbádùn bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá 10% gan a lè rí tó gbádùn ntọ́pọ̀jù ní mùsùlùmí bí kọ́mọ́ kírun àbí kọ́ ẹ pé òun lásán nìkan ló kù ní ara rẹ̀ gbogbo àwọn Islam yòókù wọ́n ti já kúrò lára rẹ̀ wọ́n gbádùn bíbá ẹ̀ rárá àwọn nǹkan òye wọn tọ́lẹ̀ pé irú àwùjọ báyìí ni káà sì sọ̀rọ̀ fatuwa à ń sọ̀rọ̀ sọkúsọ ọ̀nàmà abáfẹ́ máa gbọ́ fatuwa nírú àwùjọ yìí títí dọ̀tún la mẹ́wàá fatuwa tí wọ́n máa takora wọn láàmà gbọ́ ní fatuwa gangan ẹ̀rọ àwọn yòókù tẹ́ ń pè fatuwa kìí sí fatuwa àwọn ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ àwọn aláìmọ̀kan àwọn onímọ̀ ni wọ́n máa ń sọ fatuwa àwọn onímọ̀ dẹ̀rí tí wọ́n máa ń sọ fatuwa wọ́n á máa ń takora wọn fatuwa wọn máa ń da ìlú rú tí wọn bá ti rí authority tí ó unite wọn kí wọ́n lè jẹ́ pé wọ́n moderate ọ̀rọ̀ tí wọ́n bá máa skinny táwọn máa sọ tẹ́ bá kọ́ àwọn onímọ̀ tẹ́ bá kó mẹ́wàá péré lẹ́ẹ̀dẹ́ sí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa sọ̀rọ̀ ká tó ń bèèrè 100,000 star nílẹ̀ Yorùbá ìsọkúsọ ni ọ̀rọ̀ wọn náà padà dà yọ́dà gẹ́gẹ́ bí ẹyẹ ẹ̀gà wọ́n kàlùkù sì sọ̀rọ̀ bílàkà rẹ̀ àti tó gbọ́wọ́yé pẹ̀lú ìmọ̀ tó síkẹ́ni tó ní tí sọ pé táwọn ẹgbẹ́ fatuwa gangan ni tó pé ọ̀dọ̀ àfáà láti máa rí fatuwa àkìrí fatuwa lọ́dọ̀ àwọn tẹ́ ń pè ọ̀rọ̀ wọn fatuwa wọn náà aláìmọ̀kan ìsọkúsọ ni máa sọ àwọn àfáà náà máa ṣe fatuwa lọ á lè máa dà á láàmú kí fatuwa yìí kọtakò yìí kéyọ̀ takò yìí kéyọ̀ takò yìí àbíkálẹ̀ mi ọ̀wọ́ gbó mi fatuwa wọn ni wọ́n gbó and the consequence remain pé ẹni tó sọ̀rọ̀ onímọ̀ ni ó lè wọ́gbó ó lè má rẹ̀ rí kọ́sọ̀kúsọ̀ against it so ìyún á máa rí yóò á máa dà wá láàmú tó wá dà wá láàmú moderation ni àwọn yẹn nídìí kán rí authority tó máa moderate kíni o fatuwa wọn tó máa sọ pé wọ́n ni ó sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ibi wọ́n ibà dìísì lọ́mọ tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa lógàsì ibi wọ́n kùránì lọ́mọ tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa sẹ̀ríàṣẹ̀ ibi wọ́n síra lọ́mọ tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa against it so wọ́n moderate pé ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí ọ̀rọ̀ àwọn onífíkì òní ẹ̀yìn onífíkì náà ni wá skin kí wá jókòó rẹ̀
ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ health ni àwọn dókítà ní kí wọ́n skin ká jókòó rẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ lóga ni ẹ̀yin lóga náà ní ká skin ká jókòó rẹ̀ àwọn tó bá jẹ mọ́ nǹkan ọ̀kan tẹ́ ẹ mọ̀ pé ibi tá a fà yìí gbọ́ tó nímọ̀ sí tó sì yé dáadáa náà lẹ́ pé wọ́n ṣe ta ni wọ́n moderate ẹ̀ ṣé wọ́n moderate ẹ̀ fúnra wọn. so ní pẹ̀lú bẹ̀yẹn ilẹ̀ káàró òjìrè kò ní ní ìsinmi rárá ìsọkúsọ ẹ máa rí lọ́dọ̀ àwọn aláìmọ̀kan fatwa tó takora wọn ẹ máa rí lọ́dọ̀ àwọn àfa àtàfà kò ní san àtàláìmọ̀kan náà kò ní sikini kò ní san káàdì bá mọ̀ pé àjálù ńlá àdánwò ńlá náà ní irú condition bẹ́ẹ̀ tí bá ń bẹ a sì gbọ́dọ̀ sọ fún problem ẹ̀ dáadáa gbọ́dọ̀ sọ fún ẹ̀ and ọ̀nọ́mà ibi tí ọ̀rọ̀ tí wọ́n nọ́mà iná ibi tó kọ́ àwọn people bẹ̀ àtàwọn afá bẹ̀ náà nọ́mà but abnormal scholars kan àwọn afá tó pé wọ́n jáde láti ilé ẹ̀kọ́ kan náà lẹ́yìn sẹ́ni mìíràn ti wá àhídà àwọn afá mi wọ́n lọ Saudi àwọn míì Saudi wọ́n ti wá àwọn míì Cairo wọ́n ti wá fatwa afá Cairo mọ́ yàtọ̀ sí tikini Saudi fatwa afá Iraq mọ́ yàtọ̀ sí oríṣiríṣi ibi tó kálukú ti jáde wá fatwa àwọn mọ́ yàtọ̀ ètò ìwà bẹ́ẹ̀ jáde náà wọn náà yóò sọ̀rọ̀ gbàmù ilé ẹ̀kọ́ tó náà bá sí kíni fatwa sufi yàtọ̀ sí tìṣúná yàtọ̀ sí kíni tìṣúfi ṣùgbọ́n tó wáyé pé ìjókòó bá wà tọ́jú authority ìjókòó yẹn tó wọ́n sọ pé ẹ̀rí ẹ̀kọ́ tó sọ̀rọ̀ ẹ̀rí tá bá sọ̀rọ̀ tọ́tọ́ pé gbogbo ọlọ́lẹ́rìí jókòó ní àmú tó bá wù ń bẹ yóò fi authority sí ìgbà yẹn ni àgbàdo títọ́ ká sí pé ẹ gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ iye lẹ́fù mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣe kí ni o ẹ fẹ́ correct fatwa ẹ gbọ́dọ̀ gbàgbọ́ iye lẹ́fù mẹ́tẹ̀ẹ̀ta tí àlùwùmọ̀ ní ẹ̀yin tẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ correct ìṣẹ́kúsọ ẹ gbàgbọ́ iye mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ mọ condition wo ni ilẹ̀ Yorùbá wà kí ni ilẹ̀ Yorùbá sì léde ìyẹn tí ilẹ̀ Yorùbá nídìí ní ìsìn ní dáwà ó nídìí tẹ́rẹ̀bẹ̀yà ó dẹ̀ nídìí tanzim dáwà tàbá pé àwọn èèyàn tàbá ilẹ̀ dáa lóhùn tẹ́rẹ̀bẹ̀yà kárí wọn tabari wọn tán tanzim kátó wọn mẹ́tẹ̀ẹ̀ta tilẹ̀ Yorùbá ní ìdí náà gbogbo fatwa tẹ̀ ń ṣe ìpárátá wọ́n máa sọ fatwa yín di fatwa yín àbí fatwa àjọ yín ọ̀rọ̀ fatwa dẹ̀ rí ní gbogbo ààyè tẹ́ bá rí kẹ́ẹ̀bá orígun mẹ́ta ló ní al-mufti wa sọ́yìnbó alhamul hakimu wa sham ìtàn pé ní fatwa nìyẹn ibi tẹ́ bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta dáwà lẹ́sẹ̀ táwọn pé fatwa bá ní fatwa lè fẹ́ ṣe àbí àjẹ́ yí pé authority wa alhakim wa alhamiru wa tẹ́kọ́ tó wá ti fatwa àtàwọn náà sọ pé fatwa ni ẹ̀yà aráàlú ẹ̀ máa lò ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹ́mu ẹlẹ́ẹ̀kejì àjẹ́ pé ibi tẹ́ ti fẹ́ ṣe fatwa àwọn aráàlú gangan mùsùlùmí ni wọ́n tí wọ́n sì rẹ́dì tí wọ́n sì ń gbọ́ràn sí authority lẹ́nu ibi tí ìlú bá wà tẹ́ pé wọ́n yẹ ṣe mùsùlùmí wọn ò ní gbọ́rọ̀ sí fatwa wa lẹ́nu àbí authority tí ń bẹ mùsùlùmí ní àmọ́ authority mẹ́mẹ́ authority lóhun ọ̀dá sí Islam bí Nàìjíríà authority wa olóhun ọ̀dá sí Islam ẹnu tó dá sí nìkan la lè rí lò kò tí ì fààyè fatwa lẹ̀ àwa la gbé fatwa kalẹ̀ lọ́dọ̀ ara wa pa fẹ́ mọ̀ sí fatwa nígbà bẹ́ẹ̀ ádámù tí ó pọ̀ ìyẹn lọ́fà sọ pé ibi ìjókòó tèmi lọ ẹ̀mí sọ fún yín pé lọ́dọ̀ àwọn àfáwà Imran ẹlẹ́à wọ́n sọ fún yín pé ẹ lọ́jà fún ìpínbẹ́nu òfin tí authority ti kíni tó ti àláwò a lè gbàbẹ̀ correct many things lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà adẹ̀ tó máa bá ìgbìyànjú mi náà lọ tó lè jẹ́ kí fatwa sí kíni o kó ní mínì nílẹ̀ káàró òjèrè tó sì lè reduce ìsọkúsọ tá a bá rí ilé ẹjọ́ sẹ̀rí àníwò lápèjú ẹ̀ látẹ̀kọ́ láti everywhere wọ́n lè máa gbé ẹjọ́ wá sí wò ibi ìjọba ní ó fún ló authorize ẹ̀ irú ètò ìsọkúsọ ní ìsìn tó ní kò sàjá á kàn ní ilé ẹjọ́ kó sọ fún pé kó má sọ̀rọ̀ mọ́ ilé ẹjọ́ sì pé kó tó di kó gbé fọ́ọ̀dà ilé ẹjọ́ sọ pé mẹ́rin ẹ̀wà tí ọba ti rẹ́rìí mú wá gbogbo ilé ẹjọ́ sì dá pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ tí ilé ẹjọ́ yẹn dá tó jẹ́ pé ilé ẹjọ́ tí gọ́ọ̀mẹ̀ntì sí kíni tó fọwọ́ sí ni wọn àbí dá kó sọ̀rọ̀ mọ́ ìgbà yẹn ilé ẹjọ́ yẹn wà sọ pé àyàn àfà ẹ̀sọ́ tó kọ̀rẹ́ẹ̀tì fáwọn èèyàn iye ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ wọ́n fẹ́ máa bẹ̀sìn jẹ́ ní tí ò sí inú ẹ̀ lọ́fẹ́ máa sí kíni lọ́fẹ́ sọ pé wà ní very simple ẹ jẹ́ ajá fún ìtì ń bẹ́ ńlẹ̀ kó exist nìkan that is reality lọ́dọ̀ dáadáa sàngún àti àngún ẹ̀ kàn waste time tí ọdún ọ̀tún la mẹ́wàá àwọn afá alùsùn náà gan tí mo wé tí wọ́n bá kọ́ àwọn jọ àwọn èèyàn sọ pé fatiwa wọn ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣe ẹ bá wù ní ọgbọ́ mo sọ pé lẹ́bù táwa mi dáwà ká pe àwọn èèyàn ká bá wọn sọ̀rọ̀ public kẹ́ ń sì gbọ́ wa tọ́mọ ìyá lè gbọ́ wa ká wá rí wọn ká jẹ́ kẹ́kọ̀ọ́ wà lára wọn ká jọ mùsùlùmí àná lẹ́yìn náà ká wá tó wọn ẹni pé ká organize wọn àwọn ètò owó mọ̀ ń bọ̀ wá síbẹ̀ máa ń sọ̀rọ̀ owó mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ní bitalkhis ni pé lẹ́fù aláwọ̀kọ́ tí wọ́n ń dáwà àti Islam ti àyè kápẹ́ náà lábẹ́ ṣe o tẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ fatiwa gẹ́gẹ́ bí jùsù kan nínú Islam wa ẹgbẹ́
àní ibi tí nǹkan ti máa bẹ̀rẹ̀ òun náà ni pé ká kọ́ra àwọn èèyàn bá sọ̀rọ̀ ká ṣe dáwà fún wọn ẹni bá wá dá wa lóhùn nígbà tá à ń ṣe dáwà ká rí àwọn tá a bá rí ká kí ni ká pín wọn fún iṣẹ́ tí wọ́n máa ṣe lẹ́fù táwa nù kò kì í ṣe lẹ́fù mi kò sọ authority lásìkò yìí authority ti ń bẹ gan tá a lọ́wọ́ lọ́ndà gọ́ọ̀mẹ̀ntì wọ́n minimize ẹ̀ wọ́n ní lè àwárí ṣàkṣíyà personal law ni Islamic personal law bẹ̀tà lè rí lò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tábàtì ẹ̀fẹ̀ máa fẹ́ máa amẹ́ǹdẹ̀ ṣe nígbà tó kọ́kọ́ lo ìtì ń bẹ nínú òfin náà àwa náà láà máa gbé àmọ́ kọ proposal for government ẹ̀ tó bá ní fi kaba ẹ̀kọ́ ẹ̀ tó bá ní authorize lájínà tó lè fita ẹ̀ bá ní authorize ilé ẹjọ́ ó lè request ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tí kẹ́ni ṣe ara nǹkan wa náà bẹ̀tẹ̀ àti ẹ̀bẹ̀rẹ̀ láti bí ìtàn ti ẹ̀gbà ìbáwọn bàbá wa kan tó ṣáájú lọ àwọn ni wọ́n ṣe tí òfin ṣẹ̀ríà fi wọ òfin Nàìjíríà nígbà tó fi ṣẹ̀ríà ti wọ òfin Nàìjíríà yẹn tí ó sì wà ń bẹ ẹjá kọ́ lò tó wà ń bẹ yẹn náà tàbá lò kí ló save north ibi ara nǹkan tó save north ní wọ́n ní structure no structure tí wọ́n ní náà ní ṣẹ̀ríà court ó mìn pé gbogbo nǹkan tó wà jẹ mọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà o ẹgbẹ́ ní sẹ́ kóòtù tí wọ́n mọ̀ sí kíni tó wáyà lọ́tọ̀ sí èyí táwọn òfin sẹ́nétọ̀ tí wọ́n ṣe àwọn rẹ́ẹ̀pù ṣe òfin ṣẹ̀ríà wọn àjẹ́ kó gbà iye ọ̀pọ̀ àwọn criminal something yẹn ẹ fi yẹn lẹ̀ ibi tọ́rọ̀ wà ní ìsìn ẹ ti ẹ fi yẹn lẹ̀ náà ibi tọ́rọ̀ wà ní ìsìn pé báwo làgbóyé wa yóò sọ wà unique tí wọn ní máa tọwọ́ bọ̀ àgbóyé so tá bá kúrò ní level tàbá ro lórí tí ó mú wa kúrò ní level listener wọn á rè wá agbá wọn ẹ̀kọ́ kankalẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ àwọn náà support ẹ̀ wọ́n fi kún ẹ̀kọ́ yà lọ ìbẹ̀yẹn la máa ti ráhùn professionals àárí muslim tó jẹ́ doctor àárí muslim tó jẹ́ oníkùránì tó good with Quran aládìsí gbogbo ìmọ̀ àti ìmọ̀ ẹ̀sìn àti ìmọ̀ nípa ìgbésí ayé wa níbẹ̀ yẹn a máa organize ara wa àwọn tí wọ́n organize wọn fún different assignment ní à ń pè ní woman wọn organize ara wa yẹn ni pé ara àwọn kàtà mójútó health ẹ̀ ń dá hospital lẹ̀ àwọn kàtà mójútó security àwọn kàtà mójútó ìtọ́jẹmọ́ law wa báyìí pé kóòtù tá a dé náà ni a lè manage àwọn tí wọ́n máa parí ìjà àwọn tí wọ́n máa security àwọn tí wọ́n máa mójútó education àwọn tí wọ́n máa mójútó health ní level yẹn àti kúrò ní listeners àti ní kíni professionals ìyẹn ni wọ́n máa ń pè ní woman ìyẹn ni pé àwọn yìí wọ́n lè lead wọ́n lè serve àwọn èèyàn lè jàǹfààní lára wọn so kọ̀yẹ́kọ́yẹ́ pé mọ́sálásí lásán láàmà ọ̀rọ̀ institution mọ́sálásí nìkan láàmà ọ̀rọ̀ àbí institution ilé kéwù nìkan láàmà ọ̀rọ̀ institution law nǹkan institution health nǹkan health center anábì ní health center lásìkò tiẹ̀ gbogbo àwọn nǹkan yẹn pátá tá a bá dálẹ̀ ìyẹn làm jẹ́ leading group again is a professionals ìyẹn ní umma kóńtò ayéra wò mọ́tì orí jáde náà wọ́n láyìn lẹ́dá àjò náà jọ àgbé kalẹ̀ fáwọn èèyàn tá a bá là jáde báyìí ṣé mọ́sálásí lásán lá present mosque services and ilé ike services ṣé náà la máa provide fáwọn èèyàn sáwọn èèyàn wọ́n ní ìdí ẹnu èèyàn àbí táwọn èèyàn ní ìdí kọjá gbogbo èèyàn bóòlù àti fẹ́ jọ lẹ́gbẹ̀ẹ́ kiri yó àwọn christian àwọn control university wọ́n control technology wọ́n control àwọn náà ní internet àwọn náà nígbà wọ́n á ní káwà jáde sí wọn pẹ̀lú ilé ike àti mosque nìkan nígbà tí ànábì àsálà ń jáde sí wọn pẹ̀lú ilé ike mosque security mahkama ilé ẹjọ́ islam health center ànábì jáde pẹ̀lú health center ànábì jáde pẹ̀lú finance house Baitul Mal ànábì jáde pẹ̀lú wọn oríṣiríṣi program táwọn ẹbí gbé kalẹ̀ ṣé náà là gbé kalẹ̀ méjì péré níbẹ̀ lẹ́yìn Yorùbá yìí so we need to move Muslim Ummah from lower level from listeners to the professionals so taba move wọn dé professionals àwọn professionals yẹn lọ́lọ́ máa gbé agbára fún àwọn Ummah lọ́lọ́ máa gbé agbára fún àwọn Ummah lọ́lọ́ máa sí both Muslim and non-Muslims ó kò rejecti lè nas tó bá ti ń dé èèyàn ẹni tó lè sáàfù yẹn ní Ummah is a listeners so you still listeners in Yoruba land Yoruba Muslim are listeners till now and they must listen to scholars and then, but today wọ́n are listening tẹ́ ẹ bá ṣe wáàsí gidi lórí péjì yín wọ́n à ní gbọ́ ṣùgbọ́n ká pé báyìí bú yẹn ni àbẹ Frank against àbẹ sọ kọ́kọ́ dàrú ẹ̀rí thousands followers lẹ́mọ̀ àti kíni
wọ́n àti tá àti listing àwọn ó ti gbó ó ti fúré sí ó ti gbá ni wọ́n ń gbọ́. Ẹ lọ wo ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ mọ́ mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ lónìí o lórí bá ṣe máa bí ànábì ṣe máa jẹun, ìdánilẹ́kọ̀ọ́ lónìí o bá ṣe máa sìnkú, ìdánilẹ́kọ̀ọ́ lónìí o lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà, wọ́n à ní gbọ́. Lẹ́jáde ìdánilẹ́kọ̀ọ́ lókè èsì ọ̀rọ̀ fún àfáà àlàgbájá thousands lè máa rí tí tọ́ka sí pé the level alákọ̀ọ́ta akọ́ nídìí ni pé ká mọ bá ṣe báwọn èèyàn sọ̀rọ̀ kán farabalẹ̀ àti gbọ́ ẹ̀sìn wọn yé wọ́n àgbọ́ yé o and over 90 sọ pé 90 o over 90% ni ọ̀gbàgbọ́ yìí ẹ̀sìn tá à ń bá sọ̀rọ̀ yìí tá a la fẹ́ sí fatuwa fún ṣé àwọn tá a fẹ́ sí fatuwa fún yìí sẹ́sìn tá àti gbọ́ ni àwọn tí ọmọ kankan ní ẹ̀sìn tẹ́lẹ̀ sí fatuwa fún. So we must move them from this level to ummah. Ọ̀nà tá a ti lè mú dáwà tarbiya tanzim dáwà ká bá wọn sọ̀rọ̀ á bá wọn sọ̀rọ̀ bí ká ń gbọ́ mọ̀ pé àwọn nídìí ọ̀rọ̀ wọ́n sì farabalẹ̀ wọ́n sì máa gbọ́ wọ́n sì máa lò. Ìkejì á mú fún wọn á tarbiya wọn àárẹ̀ wọn ká máa ṣe wá dáwà yàtọ̀ sí tarbiya oríṣiríṣi nǹkan la máa fi rí wọn débi pé ẹ̀kọ́ tá nǹkan wọn á rí pé wọ́n hàn lára wọn wọ́n ti ń to family bí Islam ṣe fẹ́ everybody ló ti ń kẹ́kọ̀ọ́ wọn dẹ̀ ń kọ́ Quran everybody ló ń gbọ́ wáàsí lọ́sọ̀ọ̀sẹ̀ ẹgbọ́n mi sè wọn kálukú wọn wọ́n ti ń change dress wọn ẹgbẹ́ sè ìsọ̀rọ̀ sí wọn ó ti yàtọ̀ ó ti jọ ìsọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ti máa tí ẹ̀ máa ń wí níbi àwọn gbogbo condition akéda wọn ti ní àlàáfíà wọ́n ti yẹ ẹbọ kúrò nù ọ̀ràn wọn wọ́n ti mọ kí là ń pè ní súnà kí là ń pè lọ́rọ̀ yẹn gbogbo àwọn nǹkan yẹn àtibọ̀ wọn lára á di pé a rí at least 50% of them wọ́n ti fara balẹ̀ ẹ̀sìn ti yé so àwọn yẹn lẹ́gbẹ̀ẹ́ láti wá organize wọn kan jẹ́ huma kò káàsì kó kà máa gbọ́rọ̀ lásán ẹgbẹ́nsìn bóòlù àwọn náà sì fẹ́ wá yusuf tẹ́lẹ̀ pé wọ́n kàn jẹ́ receiver wọn ò ní jẹ́ deliver ẹgbẹ́nsìn so wọ́n ti receive ẹ̀kọ́ tó kù kó deliver rẹ̀ àbí so ìgbà yẹn la máa organize wọn ẹ̀yin ẹ̀ máa mójútó dáwà bí àlùkò náà ṣe organize wọn bí ànábì náà ṣe organize wọn àwọn kan bẹ wọ́n ń gba sàká àwọn kan bẹ wọ́n ń ṣe security àwọn kan bẹ wọ́n ń kọ́mọ lẹ́kọ̀ọ́ àwọn kan bẹ wọ́n ń ṣe wáàsí àwọn kan bẹ task force ni wọ́n ànábì tí ń gbé ìjókòó tó fi ń parí ìjà láti fi ń dájọ́ sẹ̀ríà oríṣiríṣi health àwọn kan wà tó ń tọ́jú ẹni tó bá síkì ẹgbẹ́ mi sìn yóò bá máa la máa organize wọn because mùsùlùmí kò gbọ́dọ̀ ṣe fèdè kan nínú ìlú yìí táwọn aráàlú nídìí àfi ká provide ẹ̀ ní pẹ̀lú ètò Islam gbogbo àwọn ètò tí ń provide àwọn needs wọn bẹ́ẹ̀ wọ́n ní the health àwọn tó provide health fún wọn ní fi Islam sí kápá àbálágbòye àwọn agbékalẹ̀ ní Islamic health service Islamic education program Islamic security Islamic court bá ń lọ àtò pẹ̀lú bẹ́ẹ̀ Muslim máa move kó ní ẹni tó yẹ pé kò ní ìtumọ̀ nínú àwùjọ wọn á move lọ sí kíni ẹni tí ó ní ìtumọ̀ lẹ́yìn náà ẹni tó yẹ pé ó tó àwùjọ rẹ̀ handle ó lè darí àwùjọ rẹ̀ ẹni tó tó àwùjọ rẹ̀ handle àbí tó bá ti ń handle àwùjọ ó ti bọ́ sí lẹ́fù tó ń pè ní ìmára nù lẹ́fù tó ń pè ní kíni ìmára pé bàbá ní àṣẹ ọwọ́ àwọn yìí làṣẹ wà ẹni bá sì ń sáàfù èèyàn ní darí ẹ̀ ẹni tó ń pè ní ìdarí service ni ìdarí òkè sí kíni personal interest táwọn kan lé káàkiri báwo la ṣe ran àwọn aráàlú wa lọ́wọ́ bó la ṣe tòtò wọn bó la ṣe mójútó wọn bó la ṣe kọ́ wọn lẹ́kọ̀ọ́ bó la ṣe kí gbèsè ayé wọn rọrùn ìtẹ́ pè ní darí nìyẹn so Islam náà dẹ́fẹ̀ẹ́ profile ẹ̀ nílànà tiẹ̀ ìtìlànà tí ń bẹ́ẹ̀lẹ̀ ní ìsìnkèsè Islamic way náà ń lò ìyẹn lọ́fà tó gbogbo ẹ̀ fi bàjẹ́ bó ṣe bàjẹ́ ẹgbà bẹ́ẹ̀ yẹn àfáà wa onífàtúwà ọ́pṣọ̀tà ní lásìkò yìí wọn náà ní pé tẹ bá fẹ́ kọ́ pé ẹ fẹ́ máa kàńtà ìsọkúsọ ẹni méjì ẹ̀dá ìjókòó kan lẹ̀ tí wọ́n mọ̀ ṣàlàyé kí ìjókòó yẹn tight gan kó le gan kó tó kojú wọn ojú ọmọ tiẹ̀ tó fẹ́ sọ̀sọ̀kúsọ gan gbogbo wa lẹ́jọ́ pé wá sí nílùú sílò gbogbo ẹ̀ka tó wà ẹ̀kọ́ wà ń bẹ ẹ̀dẹ̀ má jẹ́ ẹ má rò bóyá tẹ bá pè ìjókòó kan tẹ láwọn alálàáfà lọ wà ń bẹ ẹ wá àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ṣe alálàáfà wọn àwọn náà kó jọ ìgéèsì ẹni tó wà yọ wà ń bẹ nìkan ìjẹ́ kó wà ń bẹ ẹ wá lè jẹ́ ní Saudi Arabia kò bá rò lò làmà àgbà àfà ẹ wò nítorí pé wọ́n recognize àwọn tí ì sàgbà àfà náà because àgbà àfà nìkan ò lè dá sí bóyá lẹ́fù mẹ́ta lẹ́pẹ́ àwọn olórí ìjọ àwọn àfà kékèké àtàwọn àgbà àfà yẹn láàmà parí ọ̀rọ̀ sí lọ́dọ̀ àwọn àfà kékèké ní ọmọ ṣiṣẹ́ àwọn olórí ìjọ àti olórí centers olórí ilé ike kankan àwọn náà mọ̀ wà pẹ̀lú yín torí bẹ́ẹ̀ yẹn lẹ́tì apply take ní tí wọ́n ti bá tó wá lé lórí ẹ̀ẹ̀kan pọ̀ ní o bẹ́ẹ̀ bá ti kún apọ̀
wọ́n kálukú àwọn ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ẹ̀sìn fatuwa yẹn mú lọ́dọ̀ yín àánú òsì ni wọ́n à ní gbọ́gán wọ́n gbọ́ wọn nílò wọn láwọn sọ̀tà àwọn náà tí ó lè bá àwọn tí ń bẹ lábẹ́ àwọn mùsùlùmí tẹ́ bá ti kó ogun ẹ̀pọ̀ irú sísọ yẹn ó lè wà. ìkejì òun sì ní àkọ́kọ́ ẹ̀jẹ̀ àkọ́kọ́ ṣiṣẹ́ èyí tí ìjọba fààyè gbà Islamic banking system ìjọba fààyè gbà Islamic law Islamic sharia ìjọba fààyè gbà ẹ̀jẹ̀ à lò tá a bá ti ń lò ilẹ̀ Yorùbá yìí wọn ò mọ̀ pé ọ wà wọn à rírí so bá a bá ṣe ń wí ni kò yé wọn àmọ́ kó wà ní òfin Nàìjíríà gan if muslim gan ọmọ èyí tó mọ̀ ní mùsùlùmí kéré àáfàá mi gan mẹ́tọ́ pé bó ṣe mọ kí ó tó kọ̀ kó wà ní òfin Nàìjíríà lágbàáfà ọmọ so kéré gba pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó sì gba ọgbọ́n ọ̀nà méjì tá a wò pé a lè gba correct àwọn èèyàn nìyẹn a sì lè gba ṣe dáwà sí Ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.